tí aráalé bá ti ń ṣètò ará òkè òkun náà á lè bá aráalé ro tiwọn mọ́ tilẹ̀. Ẹ jẹ́ ká jọ máa ro tara wa mọ́ra wa. Tá a bá ti ṣe eléyìí, kò ní síjà. Ẹlòmíì báyìí ó fẹ́ ṣe fáwọn aráalé, ó wù láti ṣe. Ṣùgbọ́n wọ́n rò pé ìwọ̀nba tóun bá gbìyànjú láti ṣe, wọ́n lè ní ó kéré tàbí kò tó, tí yóò sì dàbí àfojúdi lọ́dọ̀ àwọn aráalé. La bá pọkàn pọ̀ sọ́nà kan, mi ò rí bá wí, ìrírí ni. Tí a bá ní káwọn aráalé wá sọ ìrírí wọn, tí àwọn ará òkè òkun tó fojú wọn rí ilẹ̀ àkún, tí ẹ bá ní káwọn ará òkè òkun káwọn náà wá sọ ìmọ̀ tí àwọn aráalé fojú wọn hàn, kódà a ní kúrò níbẹ̀. Tí a bá wá ní káwọn ẹ́jẹ́ǹtì wá sọ tiwọn, kódà wọn ò ní fì kan báyìí bí méjì. Tó túmọ̀ sí pé kò sẹ́ni tí ò ní rí sọ. Àwa adúláwọ̀, èèyàn dáadáa ni wá. Yes, we can. Nǹkan tó bá mú wa comply pẹ̀lú ṣọ́ọ̀bù èbó, tá a bá lọ ṣe shopping, ẹ jẹ́ ká wà compliant náà. Tó bá ti jẹ́ àwọn shops tiwa, ká yé ṣe double standard. Mo ṣe bí ẹ bá rí ṣọ́ọ̀bù òyìnbó, kówó kú 1 cent kó pé, ẹ yà fílẹ̀ ni. Ṣùgbọ́n tó bá jẹ́ àwọn ṣọ́ọ̀bù tiwantiwa, ṣe ni ẹ máa rí ọjà lórí wọn tẹ́ ẹ̀ ní sanwó, ẹ ní kí wọ́n kọ́ mọ́ tilẹ̀. Nǹkan tá a pè ní business, wọ́n ní office hours, irọ́ ni o. Ẹlòmíì báyìí torí pé ó fẹ́ ra lá, yóò délé ẹni l'African shop lóru. Ṣé tó bá èèyàn bá lọ rajà ní Tesco's, yàtọ̀ sí Tesco's 24 hours, tí wọ́n bá ti close, wọ́n ti close nìyẹn. Òyìnbó ò ní nítorí òun mọlé ẹni tó ní Tesco's yóò wá lọ mọ́ kọlẹ̀kùn lẹ̀, òun fẹ́ ra lá. Kí ẹ lè ṣe pẹ̀lú èbó. Ẹ bá mi ṣàtúnṣe o. Ẹ jẹ́ ká jọ ṣàtúnṣe. So that àwọn services ní community wa, wọ́n á lè gbòòrò, wọ́n á lè gbèrú, wọ́n á lè dàgbà sí. Ẹ̀yin oní shops, mo kí yín, mo yìn yín.
bó tilẹ̀ jẹ́ pé àwọn kọ̀lọ̀rọ̀sí pọ̀ ju àwọn alákínkanjú. Ẹ jẹ́ ká máa ṣe káṣàǹkárì. Tá a bá ti ń patronize àwọn shops ní community wa. Ẹlòmíì nínú àwọn aráalé ọ̀rọ̀ wọn ìsọlẹ́nu ni. Ìsọlẹ́nu lọ̀rọ̀ wọn. Tí wọ́n bá ti gbọ́ pé wọ́n fẹ́ send owó báyìí, wọ́n á ti lọ máa jẹ gbèsè. Dèye owó, just imagine. Kí ni kátikàti? Kí la ti gbé gbogbo kátikàti bẹ́ẹ̀ yẹn? Ẹlòmíì á lọ jẹ gbèsè sí yín lọ́rùn tí yóò lọ máa fi pé òun léèyàn lókè òkun yáwó. Ìrírí mi lèyí o. Eléyìí yàtọ̀ sí wọ́n ní wọ́n pé o. Aráalé mi gan-an ni. Ẹ̀gbọ́n aráalé mi ló ń ṣiṣẹ́ báńkì. Ó fẹ́ ṣègbéyàwó. Ẹ máa wò sọlẹ́nu. Ìyá wọn wá lọ gbowó lọ́wọ́ ìyàwó ọ̀rẹ́ aráalé mi. Ìyẹn ti yá wọn ní 150,000 tẹ́lẹ̀. Nígbà tí wọ́n tún wá lọ gbọ́ 100,000 tí wọ́n ṣẹ̀ṣẹ̀ lọ gbà tó wá jẹ́ 250,000. Ìgbà yẹn ni wọ́n tó sọ bẹ́ẹ̀. Ológun ìṣòkú, abídógun kéèpẹ̀. Ẹ jọ̀ọ́, ṣé ẹni tó fẹ́ ṣègbéyàwó kò mọ̀ pé òun máa náwó, òun máa nára? Kò mọ̀ pé òun máa ra nǹkan fún ìyá òun tí wọ́n wá lọ yá 250,000 lọ́wọ́ ìyàwó ọ̀rẹ́ aráalé mi tó jẹ́ àbúrò ẹni tó fẹ́ ṣèyàwó. Bẹ́ẹ̀ wọ́n sì mọ̀ pé kò ṣiṣẹ́, ìyàwó ẹ̀ ló ń bọ̀, ìyẹn tún ń kọ́. Ẹ jọ̀ọ́, nígbà tí àwọn amúgbálẹ́gbẹ̀ẹ́ ná 250,000, èló gan-an wá lẹni fẹ́ ṣèyàwó? Èló ló wá máa ná? Ṣé ẹ fẹ́ gbọ́? Yìgì tú o. Ṣé ẹ ti ráwọn yẹn? Àwọn ìyá ọkọ Bọ́ǹfìtà. Àwọn aráalé aláfẹnunalẹ̀ bí ẹdìyẹ. Ó máa na mọ́ yẹn. Àwọn ẹbí àkótún lọ rèé sùn. Kò sì lè dùn mí fún wọn. Mo ò jẹ́ pé bí wọ́n ti ń ṣe nù. Ẹni ẹlẹ́ni, ìyàwó ya fẹsẹ̀ gé. Ó forí tí ó fọrùn sí, wọ́n ní ò sí nǹkan kan náà ni. Lọ́nà ìyá tètè bẹ́sẹ̀ sọ̀rọ̀. Kò ju bẹ́ẹ̀ lọ. Àìmọye ilé tó ti dàrú lórí irú ọ̀rọ̀ báyìí, àbí mo purọ́? Àwọn míì báyìí, tẹ́ bá ti ṣẹ̀ṣù fẹ́nu lé pé ẹ fún mi ní bank account yín. Wọ́n ti lọ máa jẹ gbèsè ilé ìdówó. Kí la ti pè irú nǹkan báwọn?
aráalé kejì ń sebẹ̀, ẹ gbóòórùn ọbẹ̀ aráalé kejì, ẹ lọ tẹ̀bà, ẹ gbọ́ kúkú òjò, ẹ mú mi inú agbada, ẹ yí sọnù. Pékélé pékélé, erimọ́sẹ́lẹ̀kẹ̀. Tí ẹ bá ní òjò owó ìlú èbó rọ̀, tí ò bá lọ rọ̀ mọ́ ńkọ́ lórí òórùn ọbẹ̀, ẹ tí ì rọ́bẹ̀ o, ẹ wá lọ tẹ̀bà, ẹ bá gbada ẹ̀bà, ẹ gbé kaná, jẹ́ ká máa ṣe sùúrù ni. Ṣé ẹ wá rí pé ewúrẹ́ ti kó sísọ aláwo báyìí? Kí nǹkan má bàa bàjẹ́, torí àìmọye tó ti bàjẹ́, tó yé yín tó yé mi, àìmọye oko ọmọ ìyá tó ti rẹ́jà, àìmọye ọmọ bàbá tí wọ́n ti bára wọn níbi tí ò dáa. Lórí àkíyèsí yìí, wọ́n ṣe wọn tètè rí, ó fi ránṣẹ́, ó kéré. Wàhálà yẹn máa ń pọ̀, torí ẹ̀ ló ṣe máa ń mára òkè òkun míì á ní wàhálà àwọn aráalé ti pọ̀ jù o, wọ́n fẹ́ pa mí ni, èmi náà bímọ o, èmi náà lọ́kọ o, mo láya o, mo fẹ́ jayé mi o. Sùúrù ló gbà. Ohun tí ò dùn ó ń bọ̀ wá ṣẹ́kù, kúkú ń bọ̀ wá ṣẹ́kù. Ọlọ́run á gbà fún gbogbo wa, á gbà fún wa sí rere. Á tẹ̀ wá lára, torí olówó kan òtòṣì mẹ́fà, òtòṣì ní gbogbo wọn. Wọ́n sì ní àjọjọ òdùn, bẹ́ẹ̀ nìkan ò ní. Ṣùgbọ́n tí gbogbo wa bá jọ ní, ẹnìkan ò ní ní ẹnì kejì lára. Kọ́nà ṣáà fi wá mọ̀nà, kọ́kọ́ wa mọ̀ ọ́n ṣe. Tó ẹ̀yin aráalé, ẹ máa bá mi rántí àwọn ohun tí mo pe àkíyèsí yín sí, kí ẹ sì máa bá mi ṣí wọn mọ́. Ẹ má gbàgbé gbogbo àwọn kìmìkìmí ibẹ̀, ẹ fi wọ́n sọ́wọ́ àlàáfíà, ẹ má fi jẹun. Ẹ̀yin ará òkè òkun, ọ̀dọ̀ yín ni kò wá o. Ẹ máa ṣàlàyé pé nǹkan tí rèǹtì bá ní, àti pé iye nǹkan tágbára yín bá ká náà ni. Iye báyìí ni mo lè gbìyànjú o. Simple. Kì í fojú àwọn aráalé ráre. Ẹ̀yin tẹ́ ẹ̀ tí ìjókòó tẹ́ ẹ̀ násẹ̀. Ẹ yé fún àwọn aráalé ní gbódídé sọ́run.
ẹ dẹ́kun wrong impression so that àwọn aráalé wọn ò ní unrealistic expectation from you. Tí ẹ bá ti mọ̀ pé ẹ̀yin ará òkè òkun ṣé ń gbọ́, tí ẹ bá ti mọ̀ pé ẹ lè wà part of the solution if not solution fún àwọn aráalé pẹ̀lú financial expenses wọn, ẹ má tún bá wọn fi pọ̀ olùpèrè. Torí ibẹ̀ lọ́kàn wọn máa wà o. Owó ìlú èbó wọ́n ń gbé bọ̀, wọ́n ń gbé bọ̀ bẹ́ẹ̀ la máa sọ kúlúkúlú lọ́kàn àyà wọn. Owó báńkì aláàtì, owó píìnì wọ́n ń gbé bọ̀. Èèyàn nìyà máa jẹ́ o. It's only natural. Ẹlòmíì kò ní lè sùn. Torí ẹ̀ ni wọ́n ṣe máa ń pè yín lóru. Torí ẹ̀ ni wọ́n ṣe máa ń pè yín ní ìdájí tí wọ́n mọ̀ fi fóònù yín káàkiri. Ẹ̀yin aráalé, mo fẹ́ bẹ̀ yín lẹ́bẹ̀ kan, ẹ jọ̀ọ́, tí ẹ bá fẹ́ pe àwọn ará òkè òkun, ẹ máa bá wa wà conscious of the time difference. Ẹlòmíì báyìí tí yín náà ń bá lọ. Ìwọ̀nba àgbà tó bá fẹ́ sùn, ìgbà yẹn lẹ máa pè é. Ẹ jẹ́ ká máa wà considerate of each other. Kì í ṣe dandan ni kẹ́ ẹ pè é. Ẹ lè send a text, ẹ lè lo voice note, voice mail, ẹ lè inbox wọn. Èyìnbó ṣáà ti sayé dẹ̀rọ̀, messenger wà. Ẹ ṣáà mọ̀, kò jù bẹ́ẹ̀ lọ. Àwọn onírètí. Yàrá ní nǹkan kan sọ fún wọn, ṣebí ìjọba ni. Àbí ìjọba kọ́, sure. Yóò tó wọn tí, yóò tó wọn gẹ̀. Ẹ jẹ́ ká mú sùúrù fúnra wa. Gbogbo àwa tọ́rọ̀ ẹ̀ kàn. Ẹ jẹ́ ká mú sùúrù torí communication is important. Torí àsọ̀rọ̀ yanrìn ló pe lé ìpè àkọ́kọ́ tó nígbà wúwo jáwó lọ. Ẹ jẹ́ ká máa ṣàlàyé fúnra wa dáadáa. Ẹ̀yin aráalé, ẹ jọ̀ọ́, tí ẹ bá fẹ́ pè flashing yín, ẹ bá wa sọ the calling properly. Ẹ call properly torí ẹni tí ẹ̀ ń flash rí ẹ mọ nǹkan tó ń ṣe lọ́wọ́. Torí lápá bíbí èèyàn wa mọ́tò tó gbé fóònù tí wọ́n bá gbá mú, yóò fojú balẹ̀ ẹjọ́, yóò sanwó ìtanràn. Àfàìmọ̀ kó má ní point lórí láísẹ̀nsì ẹ̀ tàbí kí wọ́n bá ní ẹ̀ gan. Ẹ jọ̀ọ́, ẹ máa pè sọ̀rọ̀ ni. Ẹ yí beep beep. Tí wọ́n bá tún wá pè, wọ́n máa ní pè mí padà, pè mí padà. Ní ohun ìjáyà. Nígbà tí ẹ ní kí wọ́n máa pè yín padà, ṣé ẹ mọ ibi tí wọ́n wà ni? Ṣé ẹ mọ ipò tí wọ́n wà ni? Ẹ mọ̀, ẹ ṣáà rí wọn. Ẹ jẹ́ ká máa fi ọ̀rọ̀ sí wọn.
àlàáfíà àwọn ará òkè òkun. Ìgbà tí wọ́n bá fẹ́, tí wọ́n bá nílò owó ni wọ́n máa pè. Tí wọn ò bá wá dá wọn lóhùn, wọ́n á feel abandoned. Bẹ́ẹ̀ náà làwọn ará òkè òkun míì kò ní pè bèrè àlàáfíà àwọn ará ilé. Dèpòdépò yóò wá ṣe ojúṣe fún wọn. Ó dìgbà tọ́bẹ̀ bá báǹdì, tọ́nà ẹ̀ dàrú, tọ́rọ̀ dàrú kó tó para ilé kí wọ́n bá ṣe àjò ní pásọ̀pọ̀ àáfàá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Meanwhile, àwọn ará ilé tí kò béèrè, tí kò ṣe fún wọn, àwọn ìyá ya sọ́ di mágà. Kódà wọ́n á máa bá gbàdúrà kí wàhálà máa dé bá a. Torí bẹ́ẹ̀ làwọn ti ń rówó, ibẹ̀ náà ti ń rówó gbà dáadáa. Àwọn ará òkè òkun míì wọ́n á fi used. Kò easy. Òkè òkun ò easy. Ó mì pé àjọ ń use, àjọ abuse ara wa ni. Ọ̀rọ̀ lóyìnbó, àìmọye àwọn tó kú sọ́nà, àìmọye àwọn tí wọ́n gbá. Ọ̀rọ̀ ojú rí lájọ, ẹnu ò lè sọ. So, ẹ jọ̀ọ́, ẹ jẹ́ ká máa pera wa. Ẹ jẹ́ ká máa pera wa, it's very very important. Ká máa pera wa. Àjọ máa ń feel exploited and abandoned ní àtàrà ilé, àtàrà òkè òkun. Bẹ́ẹ̀ káàró àti bí kì í ṣe ọmọ ìyá mi. Ẹ jẹ́ ká jọ máa gbúròó àlàáfíà ara wa. Ará òkè òkun míì báyìí, ẹ̀rù máa bá ni tó bá ti rí nọ́mbà ilé tí wọ́n ń pè é. Yóò ti máa kùn pé mo wá lápá ẹyẹlé. Inú ará ilé míì náà báyìí, tó bá jàjàre kọ́ lára ìlú òyìnbó báyìí, yóò mọ kọrin ni ìgboro ti dàrú. Tàbí kó máa kọrin MAGA don pay. Nígbà tó jẹ́ pé tó bá ti sanwó báyìí, nígbà tí ò dá wọn lóhùn, tí wọn àwọn tára ilé ò báyìí tí gbáǹgbò, wọn ò ní rí tọwọ́ ẹ̀ gbà. So, ẹ jẹ́ ká máa ṣe sùúrù. Gbogbo ẹ̀kọ́ lówó. Owó á tàn, àwa ara wa ló máa kú. Owó fún ni ò tó yan. Torí mo ṣàkíyèsí pé lọ́pọ̀ ìgbà tó òòrùn wá máa ń sábà kanra ni ìgbà tára ilé
bá fẹ́ ní káró òkè òkun kó mu wá. Ìgbà tárí òkè òkun tó bá ké gbàjarè ẹ gbà mí sáwọn aráalé tí ò yẹ kó máa rí bẹ́ẹ̀. Ẹ jẹ́ ká máa gbúròó àlàáfíà ara wa. Tó àwọn tí wọ́n ń fowó ránṣẹ́ tó jẹ́jẹ́ ní cases tí wọ́n mọ̀ fún wọn, mo kí yín, ẹ̀kọ́ ọmọnìyàn ṣe o. Àwọn tí wọ́n sì ti bí fífowó ránṣẹ́ sílé dá wọn lórí tá a bá ro ti pẹ̀lá ojú á bàjẹ́, bá sì ro ti pẹ̀lá ojú á bàjẹ́. Kò sáròwà tá a fẹ́ pa fẹ́ni tí kò kú pàyẹ́ ẹ̀ jẹ. Torí kò sí ni ojú àpá ò lè dàbí ojú ara. Well, whatever it is, Ọlọ́run á bá yín yanjú ẹ̀. Àwọn tí kò sì wá ṣe rárá, bóyá ẹ lóbí ní tẹ́ ẹ̀ tọ́jú wọn tí wọn ò jepo jata yín, ẹ wẹ̀yìn wò, ẹ rántí ilé o. Afẹ́nimọ̀nà lọ́lọ́run. Ẹ̀sìn wa kan sọ pé ihdina siratal mustaqim, afẹ́nimọ̀nà lọ́lọ́run. Ẹ̀sìn wa mí ẹ̀wẹ̀ sọ pé trust in the Lord with all your heart and lean not on your own understanding. In all your ways, acknowledge him and he shall direct your path. Ọgbọ́n ìmọ̀ àti òye onídùúrà fún gbogbo wa yóò kọ́ wa mọ̀ ṣe. Àwọn aráalé tí wọ́n fojú olóore gúngi, ó kù wọ́n, ó kù wá wọn. Àwọn aráalé tó jẹ́ ajẹun ọmọ ní oyún, òjẹ́ ní orò jẹ́ léégún. Àwọn jẹgúdújẹrá tí wọ́n jẹ́ èrùn ajẹnirun, tí wọ́n sọ̀rọ̀ àwọn ará òkèdè ATM tó ń pọwó, ó kù yín, ó kù wá yín. Àwọn tó jẹ́ pé wọ́n fòótọ́ ṣe é, bóyá lágbà tó tolé, bóyá lọ́mọdé ni, tí wọ́n ṣe tọkàntọkàn, tí wọ́n ṣe taratara, tí wọ́n fẹ́ tàwọn ará òkè òkun sí dáadáa. Àwọn ni mọ̀jẹ̀ ó bàjẹ́, tí wọ́n ń bá àwọn ará òkè òkun tọ́jú dúkìá wọn, ohun tó ń mí àti èyí tí ò mí. Ẹ ṣé o, ẹ kú àfọmọnìyàn ṣe. Òṣì òkè á ṣe inú iṣẹ́ tẹ̀yìn náà. Gbogbo àwọn tí wọ́n mọ̀ lóore, gbogbo ògbìyànjú àti ìtiraka àwọn ará òkè òkun fún wọn, tí wọ́n sì ń fi àdúrà àtọpẹ́ ránṣẹ́ lóòrèkóòrè tó Elédùà á bá mi san yín lẹ́san rẹ̀. Àwọn oní transfer,
tí wọ́n fi owó kọ́sítọ́mà ní lára, tí ẹ̀ ń fi wọ́n sí is coming láì ní ṣe owó wọn. Tí wọn ò nà tán, wọ́n ní sàn láàrin àjẹ́ ní mú ní pẹ̀kọ́wọ́. Ọlọ́run mọ̀ yín, ó mọ ilé yín, ó mọ nọ́mbà yín. Àwọn agent tí wọ́n ṣiṣẹ́ wọn gẹ́gẹ́ bí iṣẹ́, tí wọ́n fòótọ́ ṣe é, tí wọ́n ṣe é wúni lórí. Torí ká sọ̀rọ̀ èèyàn ká bá bẹ́ẹ̀, wọ́n ní yọ́mọ èèyàn. Aṣọ yìnyín kò ní fàya. Orúkọ tí ẹ tún ṣe kò ní bàjẹ́. Àpamọ́wọ́ owó, àtàjèrè ọjà, ajé a máa bùgbàjẹ́ o. Wìtìwìtì, ẹ̀tà ní kọ́tà, ẹ máa tà dáadáa. Ẹ̀yin lè ń fowó ránṣẹ́, lè ń bá wa fowó ránṣẹ́, tẹ́ jẹ́ kí àṣepọ̀ tó gúnrégé, tí ò fogun, tí ò fọ̀tẹ̀, tí ò fàjà kó wà láàrin àwọn ará òkè òkun àti ará ilé. Ẹ ṣeun. Lọ́nà kejì ẹ̀wọ̀, gbogbo àwọn tí wọ́n ṣe transfer, tí wọ́n ń hùwà tàbí kó solóògùn dèké, tí ẹ̀ ń fi ojú àwa, tí ẹ̀ ń fojú àwọn ará ilé rẹ́dẹ̀rẹ́dẹ́, tí ẹ̀ ń fi etí àwọn ará òkè òkun gbọ́rọ̀ kò bá kùn gbé. Nǹkan tẹ́ bá gbìn lẹ máa ká o. Gbogbo àwọn tí wọ́n gbé ògùn olóògùn tí wọ́n gbé sá lọ. Mo fẹ́ kẹ́ ẹ mọ̀ pé wọn kì í jẹ̀gún mọ́yán o. Tẹ́ ẹ ti fold up, tẹ́ ẹ ti go bankrupt. Tá lọ bá lọ, àbọ̀ ń bọ̀ o. Ẹ̀yin ará òkè òkun, ẹ̀yin adá má lè ṣe, ẹ lọ ṣọ́ra yín. Ẹ̀yin onílérí asán, ẹ lọ ṣọ́ra yín. Ẹ̀yin atẹ́gàgàrà kó tó fi fó, ẹ lọ ṣọ́ra yín. Ẹ̀yin lè kó bọ́wọ́bọ́wọ́ bọ àwọn ará ilé lọ́wọ́. Ẹ̀yin lè kó bọ́wọ́bọ́wọ́ bọ àwọn ará ilé lọ́wọ́. Òòṣà tó bá lè gbè mí, ṣe mí bó ṣe bá mi. Tẹ́ bá ti mọ̀ pé ẹ lè bá wọn bí àbùkátà wọn, ẹ má tún bá wọn dìkùn. Ẹ yé pajá lọ́bọ̀ fún àwọn ará ilé wọn. Mo ṣe bí wọ́n ní tí ò bá gbọ́ yèkè, inú kì í bàjẹ́. Ẹnu lẹ ní, àfi bí títa jàkàrà.
kò sì sẹ́ni tí ò ní ru yín lẹ́gbẹ̀ẹ́ o. Nígbà tẹ́ bá wá fẹnu fa bùkátà tó bá wá gbé bùkátà wá, ṣọ́ọ̀bù éjẹ̀ǹtì ẹ̀ ní dé, ẹ wàá mọ òpùrọ́ fáwọn aráalé, ẹ mọ gbé wọn gẹṣin áyán, ẹ wàá paago. Kódà o. Torí ẹrú kan báyìí ní mú ni gbogbo ẹrú. Ẹ lọ ṣọ́ra yín. Ẹ yé fọkàn wọn balẹ̀ lórí òfo. Ẹ̀yin ilẹ̀ ń fi rẹ́dẹ̀rẹ́dẹ́ rẹ́ ara yòókù. Kí ló wà ń bẹ̀? Ẹ kó àwọn aráalé láyà sókè. Ẹ máa dá wọn lóró. Bẹ́ẹ̀ àkọ́dá oró kò dàbí àdágbẹ̀yìn o. Bẹ́ẹ̀ èèyàn máa ń wọ̀rẹ́ kọ̀rẹ́ ni, a kì í wọ́ta kọ́ta. Tẹ̀sí rò pé tí wàá lu ìbò ẹ lọlé lọ́jọ́ kan. Ẹ̀yin náà mọ̀ pé ẹ délé. Ilé ìṣe ìwọ yín. Àlẹ́ Alíkùrábí, ìbílé náà lẹ ti wá. Sọ kí wá ni ẹ ṣe eré o. Ẹ jẹ́ ká máa ṣe dáadáa. Nǹkan tágbára yín ò bá ní ká. Ní màlẹ́ lè ṣe. Tágbára yín ò bá ti ká, ẹ fi wọ́n lẹ̀. Èyí ni wọ́n lára. Àrí gbọ́dọ̀ wí. Àmọ́ ṣé ṣé bàlejò lówó? Ẹ rọra o. Ìwúre o. Bẹ́ẹ̀ tí wọ́n ní tá bá torí epo jẹṣu àtorí iṣu jẹpo, bẹ́ẹ̀ tí torí nǹkan kan ṣe. Ẹ sin Ọlọ́run lára àwọn aráalé. Ẹ má wò wá wọn pé nígbà tí ẹ fẹ́ wá ìlú èbó wọn ò fún yín lówó. Nígbà ẹ fẹ́ gba visa wọn ò bá yín dá sí. Kí ni àǹfààní owó tá a ní? Kí ni àǹfààní ipò tá a ní táwọn èèyàn tó súnmọ́ wa tí wọn bá lè jàǹfààní ẹ̀? Torí tí a bá wówó lọ, tá a bá pàdé iyì lọ́nà, ṣe béèyàn padà sílé ni. Ọlọ́run ti mú yín dókè òkun. Ó ti fi yín sípò oyè. Ó ti fi yín sípò àpọ́nlé.
ẹ má fàṣejù, ẹ má fàṣejù sí i. Láàlẹ́ yìí ó ti di lálẹ́ tẹ̀ bí àwọn aráalé bá ṣe ibi sí yín, ẹ fi ire sán, ẹ sin Ọlọ́run lára wọn. Ẹ̀yin aráalé, bí àwọn ará òkè òkun bá fi ibi sán fún yín, ẹ sin Ọlọ́run lára wọn. Ẹ jẹ́ ká jọ sin Ọlọ́run lára kó wà wá. Kò sẹ́ni tára ẹ̀ mọ́, kò sẹ́ni tára ẹ̀ mọ́ o. Ọ̀rọ̀ owó la pè é, ọ̀rọ̀ owó là ń sọ. Owó tó sọmọ di bàbá, owó sọ bàbá dọmọ, òun ló ṣẹ̀gbọ́n dàbúrò, ó tún sọ aya dọkọ. Owó ni, owó òwúrò. Bẹ́ẹ̀ ohun tówó bá ṣe tẹ̀, ilẹ̀ ló máa gbé. Owó ní tóun ò bá sí nílé, kẹ́nikẹ́ni má dámọ̀ràn lẹ́yìn òun. Torí àìdíà wo lèèyàn ní tí kò bá ti sówó ń bẹ̀. Owó ni kókó o. Torí fọ̀gbàdì ò ṣílẹ̀kùn, ẹni bá ní kọ́kọ́rọ́ ló lè ṣí. Owó ló lè ṣí o. Láìsí wọ́n ti lówó nìkan ló lè ṣí o. Àwọn tó ń faṣẹ́, tó ń ṣiṣẹ́, ṣebí torí owó ni. Owó ló lè ṣí o. Ẹ jẹ́ ká nice síra wa. Ká fi owó ṣe ọ̀rẹ́ ara wa. Ká rí ná, ká rí lò, ká rí fi ṣe ohun. Ẹ̀yin ará òkè òkun, wọ́n ní kò sẹ́ni tí wọ́n ó gbé gẹṣin tí kò ní sọ̀pàkọ́. Elédùà ti gbé yín gẹṣin. Ẹṣin iyì, ẹṣin àpọ́nlé. Orí ẹ̀ lẹ wà báyìí o. Torí bá yín ṣe tẹ̀ ẹ̀rọ òkè òkun dé. Ẹ má fakọ̀ sí o. Ṣé ẹ mọ̀ pé ìpàkọ́ là ń sọ lórí ẹṣin? Ẹ lè gbókìtì o. Ṣé ẹ mọ̀ pé orí ẹṣin lẹ́wà tẹ́ ẹ ga jù àwọn ará alẹ̀ lọ? Orí ẹṣin lẹ́wà tẹ́ ẹ ń juwọ́ sáwọn ará alẹ̀. Àwọn tó gẹṣin ń juwọ́ o. Àwọn tí wọ́n gẹṣin, tí wọ́n wà lórí ẹṣin, tí wọ́n lé fùrù kọ̀kọ̀, tí wọ́n fojú pa àwọn ará tó wà nílẹ̀ rẹ́. Bí ẹni pé Elédùà kọ́ ló ṣẹ̀dá wọn. Ẹ sì ń sọ̀pàkọ́. Mò ń wí fún yín, tí ẹ bá sọ̀pàkọ́ lásọjù, ilẹ̀ lẹ́ẹ̀ ti bára yín o. Kódà ìṣubú yín yakata ní gbangba ni. Ní gbangba wálíà. Kí lẹ gbé tẹ̀ ń gbé?
mo ṣe bílẹ̀ lẹ́tẹ̀. Ilẹ̀ lẹ́wà kí ẹ tó gorí ẹṣin. Ilẹ̀ lẹ́gbẹ́ ẹṣin lé. Kò sì sẹ́ni tí wọ́n gbé gorí ẹṣin tí kò ní sọ̀kalẹ̀. Mo ṣe bílẹ̀ náà lẹ máa padà dé tí ẹ fẹ́ bọ́lẹ̀ lórí ẹṣin. Àwọn èèyàn yìí kan náà tẹ ẹgbẹ̀gbẹ́ wọn kọjá tẹ fi gorí ẹṣin náà lẹ ń padà bọ̀ wá bá. Ẹ ṣe jẹ́jẹ́ o, kí ẹ kọwọ́ ọmọ yín bọṣọ o. Àwọn agent service providers. Ó tilẹ̀ jẹ́ pé kò ti dàmálìkà mọ́. Bẹ́ẹ̀ kò síbi tí wọn ò ti kí ń kẹ́dì ìyálẹ̀. Tó ẹ mọ́ra yín, àní bínú sí yín. Ẹni tó ṣe ohun tó dùn èèyàn lénìí, ó lè ṣe tí ó dùn mọ́ èèyàn lọ́la. Ẹ ṣé, mo kí yín. Gbogbo àwọn service providers pátápátá, ẹ kú iṣẹ́ takuntakun tẹ́ ẹ̀ ń ṣe. Torí láìsí yín, ọ̀pọ̀ ò ní lè gbé nílé. Ọ̀pọ̀ ò ní lè fowó ránṣẹ́ sẹ́gbẹ́ sára. Wọn ò ní lè ṣojúṣe wọn bó ti tọ́ àti bó ti yẹ. Torí pé kí ni iṣẹ́ takuntakun ni iṣẹ́ tẹ̀ ń ṣe láwùjọ wa. Torí nípasẹ̀ yín, àìmọye landlord ló ti wà o. Ọ̀pọ̀ ló ti ní businesses back home, ló ti ní dúkìá tó ń mí tí ò mí nípasẹ̀ services yín ni. Ẹ̀yin láláṣìírí wa. Ẹ ṣé o. Ẹ̀yin ni má jẹ́ kó bàjẹ́ tí ẹ wà láàrin àwọn ará òkè òkun àti àwọn ará ilé. Torí ẹ̀yin lè jìkà tó gbé ọrùn orí àwọn ará òkè òkun dúró. Tí kò bá sí èjìká, kí la bá máa pè lórí? Ẹ ṣé o. Ajé a máa búgbà jẹ o. Àtúnṣe oní àtàlẹ́ abiyamọ wà fún kí gbogbo wa ká jọ ṣàtúnṣe bó ti tọ́ àti bó ti yẹ. Kálukú mọ ibi tí òun fì sí. Ọ̀rọ̀ yìí àtòrí ni. Ọ́fíìsì wa, ọ́fíìsì ẹ̀yìn. Pẹ̀tẹ̀pẹ́tẹ̀ tá a nà ní pọ̀pá lọ́wọ́ ẹni tó bá tabá tó tún bẹ̀ ṣe. Lọ́jọ́ tabá gbogbo wa ni. Kò sẹ́ni tí kò tabá.
ẹ jẹ́ ká kíyèsára ká sì ṣe àtúnṣe kó lè bá túbọ̀ túnṣe. Torí àjọwàpọ̀ náà ni ìtàkùn owó ló so gbogbo wa pọ̀, àtàràlé àti agent àti ará òkè òkun. Kí làwa ṣe wọ́wọ́ làwa, kí là lè ṣe wọ́wọ́ ní gbogbo wa ń lé. Lẹ́yìn owó náà ni kówó pé level ní gbogbo wa jọ wà. Ẹ̀yin ará òkè òkun, mo fẹ́ kí ẹ mọ̀ pé ìlú èbó kì í ṣe ìlú ọ̀run. Ọmọ tí wọn ò tíì bí ó sì máa wá. Kí gbogbo ẹ̀yin adékòdére, ẹ̀yin sànmọ̀rí gbajúmọ̀ tó fi mọ̀ gbájú, olówó kan òtòṣì mẹ́fà, òtòṣì ní gbogbo wọn. Ẹ lọ sí mi dánwò, ẹ lọ ṣàgbéjẹ mọ́wọ́. Àgùdà àwọn aráalé kò kú jẹ lábẹ́ Gẹ̀ẹ́sì. Bẹ́ẹ̀ kò sẹ́ni tó lọ́rùn ò ṣe fún o, àfẹ́ní bá ní tòun ò tó òun. Nǹkan tó bá ti pè yín ni kẹ́ ẹ ṣe. Bówù yín ẹ ṣe fún àwọn aráalé, bówù yín ẹ má ṣe fún wọn. Kí ẹ tó fowó ránṣẹ́ lé sáwọn aráalé, ẹ̀yin aráalé, táwọn ará òkè òkun bá ti ṣe yín, ẹ má bínú. Ẹ̀yin ará òkè òkun táwọn aráalé bá ti ṣe yín, ẹ má bínú. Ẹ̀yin agent táwọn ará òkè òkun bá ti ṣe yín, ẹ má bínú. Ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ wa for peace. Torí àti ṣẹra wa one way or another. Nígbà tá a jàjà kẹta láàrin ìparí ọjọ́ ọ̀la tó fẹ́ jà mí. Kẹ́ ẹ tó fowó ránṣẹ́ sílé sáwọn aráalé. Ẹ̀yin aráalé, kẹ́ ẹ tó ní kárá òkè òkun bá yín gbọ́ bùkátà, ẹ máa bẹ̀rẹ̀ yín pé ṣé tó bá jẹ́ yín ni iṣẹ́ ẹ lè gbà? Tó bá jẹ́ yín ni iṣẹ́ ẹ lè ṣe? Ṣó rọrùn fún yín láti ṣe? Torí gbèrò. Lẹ́yìn gbogbo àtótónu, lẹ́yìn gbogbo kìmìkìmì, gbogbo kókó ọ̀rọ̀ tá a ti tú, gbogbo ajé tá a ti mú kan ní sọ̀rọ̀, lẹ́yìn gbogbo pẹ̀tẹ̀pẹ́tẹ̀ tá a ti nà ní pọ̀pá,
tóníkálukú ti mọ ibi tó ti dá báwọn, tí oníkálukú ti mọ ibi tó ní láti ṣe àtúnṣe. Mo tún fẹ́ bi yín ni o torí ìbéèrè la fi bẹ̀rẹ̀, ìbéèrè náà la fi kásẹ̀ ńlẹ̀. Ẹ̀yin aráalé, mo fẹ́ bi yín ni, ǹjẹ́ ó tọ́ àbí kò tọ́ kí ẹ máa gbé bùkátà wá bá àwọn ará òkè òkun? Ẹ̀yin ará òkè òkun, ǹjẹ́ ó tọ́, ǹjẹ́ ó yẹ tàbí ò yẹ ká máa bá àwọn aráalé gbọ́ bùkátà, ká máa fowó ránṣẹ́ sáwọn aráalé? Tó kì í dùn pọ̀, oríṣiríṣi kan báyìí náà ló gbé oge. A kú ètò.